máa kí kí ó kọ́ lọ mọ̀ ọmọ ọ̀run kí ni. Sallallahu alaihi wasallam. Ẹ kírun bẹ́ẹ̀ ni ànábì tí ń kírun. Sallallahu alaihi wasallam. Ẹ lè ní máa nábì. Ọbí àfà. Tó lérò pé òun ní gbogbo nǹkan bí ànábì. Kéwú ló pọ̀ yìí. Kò sí orúngbọ̀n. Àwọn àgbẹ̀ yóò sí orúngbọ̀n. Bẹ́ẹ̀ ni láwọn àgbààgbà wa. Lọ́sẹ̀sẹ̀ tọrọ irùngbọ̀n horo méjì wá mọ̀ mí. Wà yọ lọ́tọ̀ọ̀tọ̀. Nígbà tí ń dàgbà lọ lọ́sẹ̀sẹ̀ ìjà pọ̀. Láàyè láàkínà ọmọ ìyálẹ̀ mẹ́wàá. Bí bàbá kábíyèsí ní bàtẹ́bí ti rí. Sallallahu alaihi wasallam. Bàbá bẹ̀rẹ̀ ń bí. Ó parí sẹ́gbẹ̀ kejì. Sallallahu alaihi wasallam. Wá lè rí. Kàtó sí ìlú tàwa tí kì í hù yìí. Ó wù abẹ́ ìwú ìjọ kẹta ni. Ìwú. Ìwú ni ọ̀la lè wú gẹ́. Ìjọ kẹta. Allahu Akbar. Kò ìwú ni. Ìwú ni. Bẹ́ẹ̀ ni Màmú Málíkì. Bẹ́ẹ̀ ni Màmú Málíkì. Àfá àtọ́kọ́ Ìmámù Málíkì ní kí ó ní Mádínà. Amulas. Asla. Amulas. Asla. Apárí ni kò sí nínú ọgbà. Gbogbo àdísì ló ṣe kú rẹ̀ lójú Ànábì Muhammad. Ní Ìmámù Málíkì lọ kọ àdísì lọ́dọ̀ rẹ̀. Ṣùgbọ́n apárí ni. Ó parí kò tí tó sọ̀rọ̀ gbọ̀n. Àgbàlagbà ní Mádínà tí máa jókòó lẹ́nu ọ̀nà. Ànábì ní sọ̀lú. Àmàrà ìtumúni sọ́lẹ̀. Ẹ̀bùn ni inú yáyé ọkùnrin. Ẹni bàbá kábíyèsí ṣe rí. Bàbá àgbà ti rí. Yáyé ọkùnrin nù. Obìnrin tó bá rí báyìí ní sáàmù sáfún ni. Ẹ̀rú máa bà wá. Ẹnìkan wà lọ́nà ni wọ́n ń bẹ̀ yẹn. Ìyá yẹn ní gbogbo orí inú ní díẹ̀ rí àwọn èèyàn sáfún ni. Wọ́n ń sáfún ni. Oníyàn máa kí ló wá débẹ̀? Kí ló ń wá débẹ̀? Kí ló wá débẹ̀? Kóbìnrin ní òun gbẹ̀ kó ní òun mú. Àwọn èèyàn mọ̀ sá fún ni. Kóbìnrin ní òun gbẹ̀ kó tó ọmọ ìyá. Kóbìnrin ó sì ga rẹ́rẹ́ kò sínú ọ̀ṣọ́. Kóbìnrin ó ga rẹ́rẹ́ jù kò sínú ọ̀ṣọ́ obìnrin. Obìnrin lè tẹ́rẹ́. Kóbìnrin wá wà lókè. Kí a ká máa wò lókè. Lókè lọ́nlọ́n. Ó tún ga jù àwa ìlọ. Àdánwò ni. Obìnrin bá lómi láàdẹ̀ǹdẹ̀. Obìnrin bá lómi láàdẹ̀ǹdẹ̀. Ọ̀ṣọ́ obìnrin nù kó sanra. Bọ́kùnrin. Kó kọ́kọ́ rọ́ kẹ̀kẹ́ kó tó dìde. Àjíkẹ́, Àṣàkẹ́. Kíkẹ̀ náà ni kó rọ́ kò sí tó burú mẹ́. Àṣọ fóbìnrin nù. Mo fi gbólóhùn yìí kí bàbá wa Ìmámù Àjàṣẹ́. Àwọn gbólóhùn yìí kí bàbá wa Ìmámù Àjàṣẹ́. Àjàṣẹ́ Ògbómọ̀ṣọ́ àbí? Àbí ayé Ògbómọ̀ṣọ́ ti bí ya. Ìyá tó bí mi àti bàbá mi ilé tó kàn wọ́n. Ìyá mi náà yọ wàhálà, ìyá mi sọ bí. Nígbà wo tí a lè dé àwọn ìsáàbà. Wọ́n ò gbé mi kéwu ìyá mi ò gbé mi kéwu. Àwọn bàbá mi ló kọ́ mi kéwu. Náà ìyá mi máa ń ṣe dàkí. Ìyá mi máa ń ṣe dàkí. Ìgbálẹ̀ mẹ́rin sí márùn-ún ìyá mi mo lè ti bí gbálẹ̀. Fún ìyá mi gbogbo ní mo lè pátá. Ìyá mi ò sì sínú ìyàwó àfikàn yìí. So, أخدم العلم خدمة المستفيد. أخدم العلم خدمة المستفيد. وأدم درسه بعقل حميد. وأدم درسه بعقل عنيد. بعقل عنيد. وأدم درسه بعقل Amidi. Owó ló lágbàá nínú ayé. Àmọ́ kí ní kan lágbàá gbogbo lọ. Ìwà rí kọ́ lágbára gbogbo lọ. Owó ló lágbára jù nú ayé. Bàbá ní nǹkan míì tó lágbára ju owó lọ. Ìwà rí ó lágbára jù lọ. Ìwà rí wà ní ọrọ̀. Ìwà rí lọ́rọ̀. Owó lówó máa jẹ́. Ìwà rí ọrọ̀. Ìwà rí lọ́rọ̀ o. Mo fi
àfi gbólóhùn yìí àfi kí bàbá wa ìmáàmù Àjàṣẹ́ ọyá àgbé ọyá àbí ọyọ́ gbọ́ ọyá àbí the third Ààrẹ Ọ̀nà Kakanfò of Yorùbá land. Àmín. Àmín. Sallallahu alaihi wasallam. Ìlú Ògbómọ̀ṣọ́ lónìí ní jó bàjẹ́. Ẹ ṣeun. àwọn là ń ṣe yìí. خدوم العلم خدمة المستفيد وأدم درسه بعقل عميد. Àfihàn kí bàbá wa ìmáàmù àgbà ní Àjàṣẹ́ ọlọ́ba wa pẹ̀lú yìí. La ilaha illallah. Ní tó jowó lọlẹ̀ fún wa, ó ní wà. Èyí tó jowó lọ, iná pè ní wà. Torí Owó lè lọ, ìwà ò lè lọ láàrin èèyàn. Bí ti ń ṣe nù, bí ti ń ṣe bẹ́ẹ̀ ti pẹ́. Wọn ò ní sọ pé ó ti ní ti pẹ́, bí ti máa ń nínú ò ní sọ̀yún. Ṣùgbọ́n bó ti máa ń ṣe tẹ́ nù, bó ti níwà tẹ́lẹ̀ nù, bí ti ń wù náà nù. Ọlọ́run wọlá Al-Qur'an, wọlá ní Muhammad, ọlọ́run bá wà pẹ̀lú yín, wọlá ní tóbi Al-Qur'an. Illa billahi. Àtàtàrà bẹ́ẹ̀, akí gbogbo àwọn àlùfáà wa, ìlàtọ̀rọ̀ àfáà Abdul Wahid, ọlọ́run bá wà pẹ̀lú yín. Illa billahi. Ọlọ́ba kẹwọn, ọlọ́ba gẹ̀wọ́n, bá a ṣe kú ìsinmi fún wa. Gbogbo àwọn tí wọ́n ti lọ bẹ́ẹ̀. Ní ọpọlọ fún àj àmín. Bàbá ló ti pẹ́ tá a ti ṣàdúrà láàyè. Ó ti pẹ́ tá a ti máa ń bẹ lọ níbí yìí. Nígbà náà ni débì yìí ọlọ́mọdé ó bàjẹ́. Àti Sheikh Abdul-Latif. Afọ Abdul-Latif. Ọlọ́ba wà pẹ̀lú yín. Ọlọ́ba wà pẹ̀lú yín o. Wọ́n jẹ́ ọ̀rẹ́ àfá wa. Bá a ti mara ti pẹ́. Àtàwọn àtọ̀rẹ́ ọlọ́mọdé àní yóò dàrú. Illa billahi al-azim. Ọlọ́ba wà pẹ̀lú yín. Báyìí tó bí Al-Qur'an. La ilaha illallah. Sallallahu alaihi wasallam. Ànábì ò tọrọ owó, kò tọrọ ọlá, ṣùgbọ́n tọrọ ìwà. Wa innaka la'ala khulqin 'azim. Ìwà Ànábì wo ló dára jù níwà? Bàbá níwà wo ló dára jù nínú wà tí ń bẹ lọ ayé? Ó ní sùúrù àti jẹ́jẹ́. Iná ń pè níwà rẹ̀. Ọlọ́run wà pẹ̀lú àwọn tó páyẹ̀. Ó tún wà pẹ̀lú àwọn tí wọ́n ní sùúrù. Bẹ́ẹ̀ lọ́lọ́run dá bàbá wa. Ìwà rere
ọ̀rọ̀ ni kì í ṣowó. ìwà rere ọrọ̀ ni kì í ṣowó. ọrọ̀ ó ju owó lọ. ọrọ̀ ju owó lọ. wọ́n ń bóyá ní nǹkan ni. wọ́n ń bóyá ní nǹkan ni. wọ́n rí ará ilé ará oko. ará ilé ará oko. ará òkè ará àṣàlẹ̀ ọkùnrin àtòbí. tí èèyàn tó níwà ní ọba ṣe gbogbo wọn ni ó pè é. gbogbo wọn ni ó pè é tí. olówó èèyàn mẹ́ta péré ní òye èèyàn mẹ́ta tí ó rí àwọn anáwó 1 million. àbí ẹran àti jẹ tó bá ti dáná tán ẹran wá jẹ yòókù ẹyà jẹ àjẹ yòókù kò séyàn tí ó jẹ àwọn èèyàn sọ. wọ́n sì ṣe tí wọ́n ṣe indoor meeting indoor program wọ́n ṣe gbogbo tí wọ́n bá ṣe nínú ilé nínú ilé ni. wọn ò lè kéde àti nínú ilé rárá. Allah. tó bá yìí ti dá ìwọ̀n bá tó bá jẹ tó bá ti yó wọ́n kó yòókù fẹ́ràn. àbí wọ́n lọ dà yòókù sórí àtà àbí wọ́n lọ dà yòókù fìjà. Allah. ìjọba ṣe ìyẹn ló ń pè ní gbàdémà kò ní réyàn àmọ́ ń tí ń bẹ lọ́wọ́ rẹ̀ tó ti tọ́ lójú yẹn ní ìgbà tó ń gbẹ ní lọ́wọ́ ti ṣe ìyẹn ṣe kọ́ owó kì í sọ̀rọ̀ owó ò lè jókòó lórí àga owó ò lè dáná làbí kọ́ gba kúkú tán ìwọ̀nba tó kún yìí níwà ọlọ́run níjọba jẹ́. لا بالله العلي kí العظيم. bàbá wa kábíyèsí àti bàbá kábíyèsí. kábíyèsí tuntun àdúgbòjù ọ̀pọ̀ ìtàn kan sọ fún wa ṣùgbọ́n táwọn wòlíì lọ dájú ìtàn kan sọ fún wa pé ìjọ tí wọ́n bá bí ọba àlù kan pé wọn ò ní bí ọkùnrin nílùú ìrọ́ nìkan yẹn ìrọ́ nìkan láyé ìsìn tí ẹ̀kọ́ ó lè jẹ́ ayé ẹjọ́ ohun tí gbogbo òlú òdù ṣètò lọ gbogbo òlú tí gbogbo ìlú tí òdù ìgboro àdúgbò ìlú bíṣọ́ọ̀bù yìí ọtán ṣe pé ibi tí ṣọ́ọ̀bù ti pín àmẹ́ gbogbo yòókù òpó ní àbàdé gbogbo rí mẹjọ wọn bá bí ọba àlùmù tí ó jẹ́ ìlú kékeré ń wọ́n lè má bí ọkùnrin mi ṣùgbọ́n lè bí àwọn wòlíì ọlọ́run àmọ́ ṣe bẹ́ẹ̀ níjọ́ tí wọ́n bí sẹ́yìn ní ọjọ́ káàdì ọgọ́rùn-ún ọkùnrin ni wọ́n bí ní ìlú yẹn ọgọ́rùn-ún ọkùnrin ni wọ́n bí gbogbo wọn bá táwọn wòlíì ọlọ́run ni wọ́n kí wọ́n tó dàgbà bá ìjẹsẹ̀ wòlíì wọn ti kú tán sí àgbèrè káyé nìkan ló kú ẹ lọ wọnú tàn dáadáa ó sì rí mi ṣé àgbèrè káyé sí ìlú 91 years láyé 91 àgbà ìjẹ́wòlíì ó wà bẹ́ẹ̀ ìjọba ẹ̀yìn tí ọba jọba àṣẹ ọlọ́run ni àwọn akábíyèsí ẹ̀yìn wọn darí ọ̀rọ̀ sí lánàá mo ń ṣe ìkútúbà mo ní kábíyèsí ìwówó kábíyèsí ìwówó kábíyèsí ìlú ìwówó ètí kábíyèsí ìlú máa wà lágbára ní ìdàrí ìlú ọmọ tí ó lówó lọ́dún lọ́wọ́ àánú ìlú ọjọ́ gbọ́rọ̀ bí ó sì wá aṣọ ògùn owó bí ó sì jẹ́ ìdánimọ̀ láwọn ògbó burúkú sí ìbẹ̀rẹ̀ ẹbí kó lò lọ́dún méje ni olùlọ́dún méjì kó páàkì yóò ṣiṣẹ́ yìí ṣùgbọ́n ọba ìlú agbára ní a máa ń wá. agbára tẹ́yìn ó sì wà gẹ́gẹ́ bí iṣẹ́ òkúta pé ọ̀nà wá agbára kùránì. agbára kùránì. ìdágbélẹ̀ Yorùbá mi. ìdágbélẹ̀ Yorùbá mi. mo fà sí mo sọ́dà sí rí kùránì méje ni wọ́n lè máa fi wọn kùránì sì rà nù rẹ̀ ìlú lẹ́ẹ̀ni. ẹ̀ mà kó tí o kú gbà ní bàlákì ò ní dà ilẹ̀ rẹ̀ ó dòkó ni yóò kú lẹ́ẹ̀ni ilẹ̀ Yorùbá wa ìwà díẹ̀ lọ́nà rí kùránì méje ni wọ́n bá ń bẹ̀ kùránì méje ni wọ́n bá láàfin bẹ̀ kùránì méje wọ́n bá ń bẹ̀ ìwà àwọn akọni ẹ̀ máa hàn kùránì mú ẹ̀hàn kùránì mú kò sí tó kàn mí pẹ̀lú mi kì í dá sí lọ́rọ̀ báwọn ìṣòro kà á pẹ̀lú ilé wọn. dá sí ẹ̀yìn lẹ́nu ọba àmọ́ gbé orí ìwọ ọ̀ka wa. ntọ́ dájú tọ́lọ̀ ní o ṣe mo ní pé kéèkọ́ ọmọ tó náà ní ẹ̀ àwọn akábíyèsí ọlọ́run ní kí ó bàjẹ́ ọlọ́run yóò mú yín dá ààyè náà. ìyẹn ṣe kí ni. ìyẹn pọ̀ lọ́bí ń jẹ baálé. tó lọ dàgbà ìdílé wa ṣùgbọ́n ọjọ́ orí kọ́ ni wọ́n bí ìjọba. àṣẹ ọlọ́run ní súnyàn débẹ̀ bẹ́ẹ̀ ṣe délẹ̀ kẹ́ ẹ̀rú bà mí ọmọọba ni mí o ọjọba náà ràn mí o ọba méje wọ́n jẹ́ ràn mí nílẹ̀ yìí o ẹni wọ́n ọba àdúgbò méje ni wọ́n jẹ́ ràn mí tó bẹ́ẹ̀ ṣe délẹ̀ kẹ́ wọ́n ní kábíyèsí àbí ṣọ́ọ̀kì torí pé ràn mí a máa débẹ̀ àṣẹ ọlọ́run sì ní
ọ̀nà jìn kẹ́ tó gbọ́ pé ọba kan wọ̀ náà tí ìbá sọ wà tí ọba yà kìbìrì lójú àná ọ̀nà jìn torí gbogbo tí ó súnmọ́ ní ọ̀nà níbẹ̀ lọ́wọ́ rẹ̀ ṣùgbọ́n síbẹ̀ náà tó bá bẹ̀rù ọlọ́run tó ráì mọ dáadáa àìmọye àwọn èèyàn tí ó kọ ní àbàbá kábíyèsí ti gbọ́ tọrọ sí ń lọ rẹ̀ ọ̀rọ̀ sí ń lọ ọ̀rọ̀ sí ń tán oore tí kábíyèsí ṣe nu lórí àpèrè oore tí wọ́n ṣe. kábíyèsí bá ti gbọ́ ọ̀rọ̀ ó sì lọlẹ̀. nínú ọ̀fẹ́jọ́ rẹ̀ ní kábíyèsí ètò àwọn ti bẹ̀bẹ̀ gbogbo bẹ́ẹ̀ gbogbo bẹ́ẹ̀ lè fẹ́ràn ọmọ báwọn ní kọ́ fáwọn nítorí lílo sàlàtì lílo lọ́ọ̀hìn fẹ̀lẹ̀ àlọ́ ibi tí àwọn ọba bá jókòó sí ibẹ̀ lọ́lọ́run jókòó sí lórí rẹ̀ ibi tó ọba àlùwẹ̀ jókòó sí ibẹ̀ lọ́lọ́run jókòó sí lórí ìṣòlówó olówó tó bá kọ lu yóò wá sí ni yóò wá aṣọ ẹrù kalẹ̀ láàfin ọlọ́wọ́ bá mú ilé dé. Àmín. ẹ wà pẹ́ńpẹ́. Àmín. Àmín. Sallallahu alaihi wasallam. Illa billahi al-ali al-azim. ọlọ́wọ́ bá wù mọ́ náà ọ̀ṣọ́ mi tẹ́ ìrìndí ìgbóró kan fún mi. وشامت عندي لم أشتمهما أبدا gbogbo ẹ̀yin àwọn ọlọ́mọ adó tì yín ọlọ́wọ́ pẹ̀lú yín àmín lílọ bílá lílọ ọdín. وشامت عندي tá a bá bímọ ẹ̀bùn ní ẹ̀bùn lọ́mọ bíbí ìtọ́lọ̀ ń kọ́kọ́ dánú ayé ní àtọ́lọ̀ ń dá ìtọ́lọ̀ ń parí sánmà parí ìdẹ́lẹ̀ tí ìtọ́lọ̀ ń kọ́kọ́ wá dá nínú ẹ̀bùn ní ìtọ́lọ̀ ń dá kàn nínú ayé kò lọ́mọ òun ni nọ́mbà 1 nígbà Ọlọ́run parí ẹ̀dá sánmà méjèèjì kan kì í tọ́lọ̀ wá dá kẹ́yìn bẹ́ẹ̀ ètò tó àkọ́kọ́ wọn lọ dá hasanatun bí kàníyà kọ́lọ́kọ́ lọ́wọ́ tabaraka wa ta'ala hasanatun bí kàníyà Ọlọ́run dá àwọn dáadáa láti nọ́mbà 1 nọ́mbà 2 nọ́mbà 3 nọ́mbà 4 lẹ́yìn ìgbà tó ti parí àwọn iye àwọn ẹ̀dá iye ní òwe Yorùbá pé kí àgbàdo tó dé àgbàdo kó tó dé tó dá nǹkan kan ní àjẹjẹ àwọn gbogbo ìgbésí ayé wa tá à ń dọ́nù yìí nítorí èèyàn lọ́lọ́run fi kó mi wá ayé ìjọ́un oòrùn Ọlọ́run dá kò ní mọ́lẹ̀ òṣùpá Ọlọ́run dá kò ní mọ́lẹ̀ ìràwọ̀ Ọlọ́run dá so àwọn gbogbo ẹ̀dá tọ́lọ́run wá dá ń bẹ̀ bí adìẹ bí ẹran Ọlọ́run mọ̀ bí ṣe ń kọ̀ǹtù wọn tí kì í ṣàtẹ́gùn tí wọn ò dẹ̀ jẹun irúgbìn tí ì dé torí Ádámù nítorí gbogbo ẹni torí àwọn ní irúgbìn fi dé torí Ádámù àti nítorí gbogbo ẹni ń lọ Ọlọ́run àkókò wa ní kí nígbà wọn ti parí sọ́nà mo ṣe dá kẹ́yìn ilé wa tó kọ́ kó sọ̀kalẹ̀ torí ìlà ìlú mi Ọlọ́run fi ní kàlákínà kó lè ṣe yìí láàyè nínú náà afẹ́lẹ́ ayé ìbínú ó bá ní gbogbo nǹkan la dá ní ìyè kó máa di gbogbo ẹ̀ bọ́rọ̀ gidi lọ́wọ́ kò ṣeé jẹ kò sí torí gbogbo ẹ̀ la bá láyé àṣèlè nígbà tí ó wà máa ṣe é jẹ Ọlọ́run á mú omi wá ìyẹn wá jẹ́ nọ́mbà 1 tí wọ́n fa wọn kejì Ọlọ́run á tan ná iná ti wà níbẹ̀ kò ní ná kò ní ó wá tan ná iná wo lọ́tàn ó tàn kan lálẹ́ torí iná alẹ́ lọ́kọ́kọ́ tàn ìyẹn ní jẹ́ oní òṣùpá ó wá sì tàn tó sàn ó wá tan bí ìkan bí ojú ọ̀mọ́lẹ̀ kúrú oníná ra wọ̀ Ọlọ́run á tan bí iná sì ni wọ́n ti ń lò Ọlọ́run á dáwọn yòókù díẹ̀ dáwọn tí tóbi dá tẹ́gùn tí tóbi dá gbogbo ẹ̀ tóbi dá ẹ̀hẹ́ ó ti dé omi ilẹ̀ dá omi ọ̀sán ó ti dá gbogbo àpáta náà gbé ọ̀nà òun wọ́n dá àwọn igi náà wọn ò fún wọn ọ̀dà àgbà wọn sí wọn wá nígbà tó lọ́wọ́ wa parí ìjẹ́dá lọ́wọ́ wa parí wa dá èèyàn ìyẹn ní awwal khalqi àkọ́kọ́ tí dé èèyàn wọ́n ń pè ní Adam lọ́wọ́ wa dá. وشامت عندي ọmọ wa ni Ádámà ọmọ wọn ní 40 years of age ní ẹ̀ látọ̀ lọ́wọ́ dá ó pé ọjọ́ orí 40 years máa sì dá ìyẹn tó pé ìyẹn pé tábà wà nìjẹ́ náà 40 years ní wà kò ní dé lé
èyí tá a lò láyé ó lè jù bẹ́ẹ̀ lọ ó lè má tó bẹ́ẹ̀ tábà wá wà lìjẹ́ náà kò ní dín kò sì ní lé táwọn ọmọ inú náà bá wà lìjẹ́ náà several age. ìyá ọdún tó bá wù ú ó lè wọ náà. ọmọ 10 náà ọmọ kẹfìrí tí ó wọ náà ṣùgbọ́n ọmọ mùsùlùmí tí ó wà lìjẹ́ náà 40 years. ọlọ́run á dọ́mọ bẹ́ẹ̀ ní àdákẹ́yìn. làbá fi ní kò sáàmì tẹ́ yìí. والشامتين عندي ọmọ máa ń fàyà ní kì í fàyà ọmọ kẹrin sọ wípé ní ọmọ ìyá ọmọ tẹ́rẹ́ ni kò ní wá ń tẹ́rẹ́ láti inú ìyá rẹ̀ yóò sara wá ní ọdún ọlọ́run ọmọ tó sara jù kò lè wá ń sí sara jù nígbà táwọn èèyàn tọ́jú ọlọ́run ni. tọ́jú ọlọ́run yóò nọ́mà yóò dùn dá yóò fàyà kódà ọmọ tí ó bá padà tẹ́rẹ́ gan ntẹ́yìn ń tara fún jẹ ní ìjẹun mọ́ tara àṣẹ ọlọ́run àṣẹ ọlọ́run. والشامتين ọmọ tí ó عندي wọ́nwó tí ò ní tóbi kò ní ga ní tóbi ọlọ́run wáyé tí ó dáa. yóò wáyé tí ó bá mu ẹsẹ̀ rẹ̀ ó pè é ọ̀rọ̀ rẹ̀ ó pè é. nígbà tí bá wá ń dàgbà. ní fẹ́lẹ́ yàn fún ìsánú mi máa kó nìkan. فلينظر الإنسان إلى طعامه ìyàtọ̀ ààyè أنا صببنا الماء صبا ọwọ́ oúnjẹ tá a máa fún oúnjẹ tá a máa fún àkọ́kọ́ kò ní ọ̀dọ́ à kò ní ìfúnyàn ní ọ̀yàn several nutrients lọ́pọ̀ nínú ọ̀yàn obìnrin sì ní omi àlùjànnà ní ọ̀yàn obìnrin omi àlùjànnà ní ètò láìtì ń bẹ lọ́lọ́ ní a máa mú ètò láìtì ń bẹ náà irú ọ̀yàn obìnrin bó ti wáìtì tó wá kí tó kí ní bẹ ní bàrá àdí ọkùnrin mímọ kólíkọ mi mọ خلق من ماء دافق يخرج من بين الصلب والترائب. ètò dọmọ lára bàbá ọwọ́ láti bàrá àdí ìyẹn kí omi tó wáìtì náà ọkàn kí ni èyí tí ó máa jẹ́ títí obìnrin kò ní jáde obìnrin tí nǹkan bá ń jáde lójú ara ló ti dàrú kò ní bímọ ó ti dàrú kó sọ mú sọtún kó sọtún ìṣẹ̀lẹ̀ àǹpẹ kò ní bímọ ẹgbẹ̀rún àárẹ̀ ló sì dùn mọ́ tábà tí wàá mú ọyàn àmọ́ wá fún ọmọ ọyàn obìnrin sì ní igba àtẹyọ kan ihò ní bẹ́ẹ̀ ọ̀rọ̀ kọ́rọ̀ ní ká máa sọ pé ọyàn kan náà lè ní àtẹnu kò sí ìyá tó bí mẹ́ta yọ ọyàn kan náà. ọ̀tọ̀ ni. ẹ ti wá níwà kan náà nígbà tó ń yàn kan náà. kò sí ìyá tó bímọ tá a jọ ọmọ yẹn kan náà. Allahu akbar. ẹ jẹ́ ní kádàrá kan náà. lọ́yàn kan náà láàmú. àbúrò ní ẹ̀gbọ́n òní àbúrò ní sùúrù àbúrò ní sùúrù. ọ̀nà tó wà ń bẹ́ẹ̀ 201 ni. مئة ومئتان وواحد 201 nígbà bá ń béèrè nínú sàríà wípé ní ọmọ mélòó ní bẹ lára obìnrin tó yẹ kóbìnrin òbí. 201 ló yẹ kó bí òbí. kó máa mú ẹyọ kọ̀ọ̀kan kó máa mú ẹyọ kọ̀ọ̀kan tó gbé 201. Allahu akbar. bẹ́ẹ̀ni 201. bẹ́ẹ̀ni family planning 201 lẹ́yìn 201 ni. ìsìláàmù ti sọ̀rọ̀ nìyẹn. Allah. ẹ̀gbọ́n mi á sì dẹ́kun mi nílẹ̀ láyé àní kò sẹ́ni ọmọ rẹ̀ sọ pé wọ́n. Allah. gbogbo ìyànjú tá a gbà nínú ayé sáà ká ní. Ká. ẹnìkan ní ọmọ méjì mẹ́ta ó ti pọ̀ jù ó ní ṣé mo tọrọ ọmọ kan. tó pọ̀ jù. tọ́tọ́ ní rí tọ́tán. La ilaha illallah. Allahu akbar. ikú àti ẹlẹ́jọ̀ dàgbà yóò tún yàgbé ara ọ̀kan wà wọ́n ṣe lọ́nà àdúgbò wa ọlọ́kan tọ́lọ́ ti ẹ̀ fún olókèrè lọ́rùn nígbà ọlọ́run gbà wá sẹ̀ mọ́ kò ní sí ọlọ́run wá ṣẹ̀ṣẹ̀ fi ọmọ àbúrò àbúrò ẹgbẹ́ rẹ̀ sókè. فلينظر الإنسان مما خلق. yóò wá máa fún lọ́yẹ̀ yẹn ní ti tàárọ̀ kò lọ́wọ́rọ́ tí àwọn ti gbọ́ yóò máa fún ní ti tọ̀sán tó tún lọ́wọ́rọ́ díẹ̀ tọ́lọ́ tí yóò máa gbóná díẹ̀ nítorí pé òun ti dé ó wà fún ní ti tọwọ́ ìyálẹ̀ta tóbìnrin ọ̀gbọ́dọ̀ níṣẹ́ ìgbà yẹn nítorí àìní níṣẹ́ rẹ̀ ní Islam
tí ìṣẹ̀lẹ̀ àgbẹ̀ wa pé a lè fọmọ lọ́yàn ọlọ́yàn tó ẹ gbọ́ mọ́ ké tó ọmọ gbọ́dọ̀ ké jù. ọjọ́ mo pariwo jù. tó ọmọ bá ti ké jù àmọ́ ó mú sísítẹ̀mù ara rẹ̀ ó mọ̀ bàjẹ́. La ilaha illallah. ìkọ́mọdé náà bọ̀rọ̀ àbí kí ìrìnnà tètè lọ kọ́mọ gbọ́rọ̀ bọ̀rọ̀ àbí kí ìgbọ́rọ̀ tètè lọ àbí kọ́mọdé ní bọ̀rọ̀ lọ́yẹ̀ gbọ́dọ̀ lú mọ́. ibi ìlú wọn yìí pé ká máa ké wọn mọ́ láti kéke àdánwò nínú Islam. تدربوا أولادكم حتى سنة كاملة. أنا بني أقول kó làkí bàbá rẹ̀ ó ṣèjà ọmọ tẹ báwọn obìnrin wọn burú jẹ àwọn ìyá wa díẹ̀ lọ́dọ̀ mọ́ní bàbá ẹ̀ lọ́dọ̀ òrórí rẹ̀ òrórí bó ṣe rí ó ti rí bórí bàbá rẹ̀ ṣe rí. kò wá ní kọ́ dàrẹ́ẹ̀tì pé ó rí wájú bó ṣe rí ó ti mọ bí wájú bàbá rẹ̀ ṣe rí. yóò ti sọ pé ara hẹ́yìn hẹ́yìn ó ti mọ bí ara bàbá rẹ̀ ṣe rí. فلينظر الإنسان مما خلق. ẹ má jẹ́ abara wa ló jẹun. ẹ dákun. ọmọ bá jọ ní bàbá ìlú ẹjẹ ìlọjọ àwọn tí ò tí ì bí tí wọ́n pẹ́ wọn tó lè béèrè ọmọ tẹ́lẹ̀ ní ọmọ dùn. wọn ò béèrè tọ́ mọ́ jọ o. bẹ́ẹ̀ bá bọ́ bí sàràdà wọ́n gbé ṣe pé ìgbéyàwó lẹ̀ ṣe bí láti jẹ́ ìjà àti mú abí ọgbọ̀n. àwọn sọ pé kó jọ bàbá àti ìjọ ìyá. kí ló kàn pẹ̀lú eléwu. àtàṣàbù mi lè láì bẹ́ẹ̀ bá ti bímọ tó bá jọ yín ọlọ́run kan fẹ́ kẹ́yìn rẹ́ ni bí ọba jọ yín ọlọ́run fẹ́ ìbànújẹ́ ọkàn yín ẹni ọmọ yìí ọjọ́ bí ẹ bá dédé àwọn wòlíì ọmọ yìí jọ wọn tọ́lá dùwà táwọn wòlíì ń sà ńlọmọ máa bá jáde bá dédé àwọn ẹni ọlọ́run ọmọ wọn jọ wọn ẹ̀ka yìí pé ní gbogbo wọn lè rìnà tí bàbá fẹ́ wọn rìn tí ìyá fẹ́ wọn rìn ṣùgbọ́n tàṣàbù báyìí ìfọ́tò báyìí Ibrahim ìyá sẹ̀ǹkà ọ̀dà fi díẹ̀ lọ́jọ́ wọn ẹ sì gbọ́ nù tàn pé bàbá lo 75 years láyé bàbá ṣe kíra 75 wọ́n ní wọ́n bímọ 75 fún wọn mọ́ra wọn bí àwọn òbí níbi lẹ́yìn sọ tọ́lọ̀ ti dáhùn wọ́n wá dáhùn ìbéèrè wọn ju tí wọ́n bí nígbà tí bàbá wọ tí wọ́n dé wọ́n là kùt dáàyè kan ni bàbá ń wọ sọ́njọ́ kan aṣọ kan ọjọ́ kan títí tí wọ́n epo ònú ayé la ilaha illallah aṣọ kan ọjọ́ kan. iṣẹ́ kí ni wọ́n ń ṣe. iṣẹ́ kí ni wọ́n ń ṣe débẹ̀. iṣẹ́ kí wọ́n bá ṣe ni wọ́n lè dọ̀jú pé eléyìí. mo ti parí eléyìí wọ́n fi kọ́rùn. kì í ṣe pé àwọn tí ń lọ ra tẹ̀sùbá àbò ṣe. èdè pẹ́kàn he tẹ̀sùbá ní mọ́ọ̀sì. ọjà ṣáàbù ọjà kẹtí mẹ́mbàdà tí jẹ́ ìwòjé táwọn awúṣà ń to kùràrí àti tẹ̀sùbá àti wọ́n abọ́ rẹ̀ tí ń lọ rà. nkọ́ gbàgánù lọ́wọ́ tẹ̀sùbá. sàṣẹ́ mi máa. tẹ̀sùbá yóò sì gbọdọ̀ sọ́nù. kábí sọ́run bí tẹ̀sùbá ṣe pọ̀ lọ́rùn wọn nu. mo ní sóò jánu ìgbà bàbá mi mú mi lọ́dọ̀ wọn lẹ́ẹ̀kan rí fúnra mi ẹ bá tún ṣiṣẹ́ míì tó tó fà nínú àwọn iṣẹ́ wọn tí wọ́n ṣà ní àhámù ṣàkàbù. bàbá ọlọ́mọ. bàbá ọlọ́mọ. ìyá ọmọ ló lọ́mọ lọ́wọ́ yìí. ìyá ọmọ ló lọ́mọ lọ́wọ́ yìí. ìyá ọmọ ló lọ́mọ lọ́wọ́ yìí. ìyá ọmọ ló lọ́mọ. ní tẹ́ bá délé àwọn àfáà. tẹ́ bá délé àwọn àfáà. wọ́n lè afẹ́ bẹ́ẹ̀ lọ lórí ọmọ yìí. tẹ́ bá lè afẹ́ bẹ́ẹ̀ lọ lórí ọmọ yìí. ó ní kí ló kọ rẹ. ó ní kí ló kọ rẹ. kí ló kọ yẹ. ó kọ ya nínú lẹ́nu ọ. wọ́n dé ká ń sùkú wọ́n ní kí ló kọ rẹ. kí ló kọ bàbá rẹ. tí wọ́n béèrè ń sùkú lọ. ó ní kí burúkọ kọ́ sọmọ rẹ̀ sídí. ó sì máa jẹ́ sídí bá pé ẹ bá fi sídí kẹ́tù sídí bá lẹ̀. kò ṣeé ṣe. kò ṣeé ṣe. kò ṣeé ṣe bàbá. ó dàbí èlò kọ àlè yọ lọ wá kan. àbí ó dàbí èlò kọ bàbá tiẹ̀ náà yọ lọ wá kan. ó dàbí kó máa jẹ́ Muhammad. wọ́n ṣá mi tẹ̀ ẹ̀rín dí. obìnrin tó lóun fẹ́ kọ́kọ́ ntọ́ kọ̀ pọ̀. ọmọ náà lẹ̀. wọ́n ìfẹ́ kọ́ mà wọ́n ní kò sẹ́ni tí ó gbọ́mọ ìlọ́ mi níbi ó ti máa wí nù ìran ní jẹ́ bẹ́ẹ̀ ó yẹ kí wọ́n lè kọ́ ọmọ náà. kò síjà tí ń bẹ láyé tọ́lọ́wọ̀n parí. kò síjà tí ń bẹ láyé tọ́lọ́wọ̀n parí. bí ọkọ àjẹkù bá jà. bọ́kọ àti ìyàwó bá jà. tó fẹ́ kọ́ bọ́mọ jà. dákun owó tọmọ náà kọ́ fi yanjú tọkọ náà. ẹni ọmọ fẹ́ náà lọ bí alẹ́ obìnrin ọmọ. Allah. obìnrin ti sọ ọmọ ti sọ fún wájú tèmi rí tí mo láàkì dáàdì mi jùmọ́ mi lọ. ó tán. ẹ̀rọ bá ṣe jù
àṣejù oorun bóní àwọn àyà tóbìnrin ti nínú ó ti ṣàjèjì tí bàbá ọmọ lọ́mọ ń fi sọ pé mo fẹ́ràn bàbá mi ìyá mi lọ. ọmọ náà sọ lókùrò náà ṣe ẹni. bàbá mi ìyá mi ní fúgbẹ́ mi. sáàmì tẹ ìrìn dí. ọmọ ọlọ́mọ ẹ tọ́jú ìyá ọmọ dáadáa. dada kun tẹ́lá ti tọ́jú ìyá ọmọ yóò hàn. torí tẹ́yìn bá ara sọ ẹni wọ́n bá yára bá àbí ó fáyìn ètí ẹ bá ní kò tó ẹni ọwọ́ pàmẹ́ta tó ní rán mo fẹ́ rán kékeré pẹ̀lú tí ọmọ bàbá náà yóò ní súpọ̀ mà ní rán àbí. kódà kó má jẹ ògèlè ẹ bá ń fi ràn fọmọ mi. àti ọmọ àwọn mi sábà láì pàtàkì jùlọ ìyẹn náà ìbímọ àkọ́kọ́ ìbí kejì ìbí kẹta ẹ fáwọn ará bí tí wọ́n wà ń ta ṣe é máa ń kọlu ara yín lálẹ́ ẹ fi mò ń bọ̀ lẹ́mọ̀ tó. mo ń bọ̀ wọ́n rìsíìfù kọ̀ déta bí o gbọ́n tó wí. tí ò jáde ta. ẹ tó bèé láìlá ẹni tí ó bá ń jẹ́ni tí ó nìkan mà kọ́ jáde tí ó jọ wà kó ní. láyé ìyẹn ọbẹ̀ tóbi ọdún kan ìyẹn lè máa ń dìjà. ẹ̀yà àbọ̀ àbọ̀ ọlọ́mọ ẹni gbọ́ mò ń bọ̀ ìyẹn máa ń dìjà mò ń bọ̀ wo máa fẹ́ ẹgbọ́ gbogbo ojú wọn wà jíjẹ wọn aláwọ̀ fẹ́ sí ìrùkọ́ ìyàwó dẹ̀ mọ orúkọ ẹ̀ nítorí náà tẹ lọ wẹ̀ ẹni ọmọbìnrin yẹn ayọ̀ ó pè ẹ̀ ti wíyàwó yín ní ọ̀gbọ́dọ̀ pé ọ̀gbọ́dọ̀ pé ìyẹn náà sì gbé yóò wá ní wọn lọ́ọ́ ti ẹ̀ wá padà gbé ńgbà tẹ wẹ̀ ìwà ni mò ń bọ̀ mi ò gbọ́n tó sọ mi ò gbọ́n tó sọ. ìyẹn ló máa ń dìjà. ìyẹn máa ń dìjà. ìyẹn gẹ́gẹ́ dìjà. ṣé mo dáná rẹ̀ àti tí mo fi jíjẹ bó lè ẹran wà nínú ilé fún ògbó bẹ́ẹ̀ kan náà ni wọn ò ní gbé kan náà wọn ò ní gbọ́ bẹ́ẹ̀ kan náà. ibi tí ẹ ti mò ń bọ̀ ẹ lọ jẹun ní ibẹ̀. lórí ẹ̀ níbi ìyá ọmọ oorun sùn. sáàmì tẹ ìrìn dí. àbọ̀ ọmọ ẹjẹ́ ya ọmọ máa rọrùn màmá aṣọ́wó máa àbàdà. fẹ́ràn ọmọ ọlọ́mọ ń ta ẹ̀yìn náà ti bí tí ẹ fẹ́ tí kọ́lọ́mọ bá ń fẹ́. والناظرين إذا لقيتهما دمي. ìrọ̀lẹ́ ọ̀rẹ́ wa àwọn fún ọ̀rẹ́ wa fún ní 1000 àwọn ní 2000 àwọn 3000 ọmọ ìtura ní àfún ní 200 fọ́nbẹ́ẹ̀mù ní ìyàwó wa ń gbóòrù rẹ̀ ń ta ẹ wà máa sọ pé adá ń ta mọ́ da ní ilé. ìdá ń ta yín kọ̀lẹ́sàn àbíkẹ́ ọ̀dà ní orí. والناظرين إذا لقيتهما دمي. ibi tó wọlé sí oníkéjọrí pé fẹ́ dìbò kí ẹ bá dìbò tẹ lulẹ̀ ńkọ́ ọ̀tán àbí torí ara rẹ yín nìkan olè jáde kò fẹ́ ẹ bá dìbò tẹ lulẹ̀ ńkọ́ àmọ́ dánú lé àkùdá ní ta. àwọn ọlọ́mọ rọ́bà àwọn ọmọ náà. lọ́ba ọmọ náà. yóò máa lò.